Dr. Chief Sunday Igboho, London Heathrow Airport. Bàbá nìyẹn, Igboho oosha. Igboho oosha. Ẹni máa ń sọ fáyín tí ẹ wà ní ilẹ̀ Yorùbá pé Yorùbá land nígbà tí ó bá dé ibi tí a fẹ́ jẹ́ kó dé, tí ẹ rí bí gbogbo èèyàn ṣe ń lọ ní gbogbo ibikíbi tí ẹ kọ́ lọ, àwa náà máa ní airline tiwa, a máa ní country tiwa, a máa ní economy tiwa. Òun náà ni bàbá wa Dr. Chief Sunday Igboho àti Professor Akintoye fi sọ pé ẹ jẹ́ ká connecting you with the world. Ilẹ̀ Yorùbá là ń sọ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Kogi, ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó àti gbogbo ìpínlẹ̀ ibi tí ilẹ̀ Yorùbá tí ẹ̀ka Yorùbá wà. Ìyẹn la ṣe ń sọ fẹ́yìn yẹn wa pé ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe kíá ká fara mọ́ ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí a ti ṣe ń pètò ẹ̀ ní gbogbo ìgbà. Ìyẹn náà la ṣe ń sọ pé Yorùbá nation, no going back. Yorùbá nation, it is the only solution. Òun nìkan ní ọ̀nà àbáyọ, kò sí àní-àní. A dẹ̀ ń gbìyànjú kọ́lọ́n kó jẹ́ kí gbìyànjú wa kí adé ní adé, kí a lè tètè débi tí ẹ ká dé ní kíákíá. So bye. Wọ́n ní sìn á ti máa tó á ti tọ́dún mélòó? Mo ti ń travel since 2006. Mo ti ń travel. Kí làwọn nǹkan tí ẹ rí bí ẹni tó ń rìnrìn àjò tí a fi ń sọ pé a fi dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè? For example, ẹ̀ náà wò nítorí ẹ̀kọ́ la wà yìí Nàìjíríà ò ní àmì airline tiwa fúnra wa. Airport wa bàbá débẹ̀ náà lè lọ lẹ́nu tàn tó wà wù. Kò sí inú airport nǹkan security mẹ́. Understand? Wọ́n lè jí nǹkan nu báyìí. Anything, many things ló lè ṣẹlẹ̀ ní airport yẹn. Gbogbo nǹkan wọ̀nyẹn kò jẹ́ kí ó múlò yẹn wù ká lè sọ pé kámọ́lé pé alọ́mọ Nàìjíríà. Gbogbo nǹkan wọ̀nyẹn kò ń múlò yẹn dùn. Láti wá bí ọkọ̀ ọmọ ìlú ní ká lè sọ pé ọmọ Nàìjíríà ní ìlú wa ò ní dùn. Ìdí nìyẹn táwọn òkú kálukọ́ máa lọ́lẹ̀ tí nígbà tí ò bá dẹ̀ ti wọ̀ sí gbogbo nǹkan yìí òkú kálukọ́ pín náà. Bí a bá ti ẹ̀ pín, àwọn ọmọ tiwa tá a ní láwọn ọ̀dọ́ kéékèèké wọ́n á lè túlù wa ti fún wa. Gbogbo wọn náà sì wọ́n wà káàkiri àgbáyé, àwọn ọmọ Yorùbá pọ̀ káàkiri tí wọ́n ti rí a lot, tí wọ́n ti learn a lot. Pé tí wọ́n bá padà sórí èdè wọn ó lè build orílẹ̀-èdè wọn pé fọ́ máa dàbí ibi táwọn náà ń gbé tẹ́lẹ̀. So ìdí nìyí tí ó bá. Mo rí pé a rí Canadian, Egyptian, India, oríṣiríṣi ìlú. Ṣé èdè kan ni gbogbo wọn sọ bàbá mi? Ìyẹn jọra wọn rárá. How many countries ló ń sọ English? A lè kà á bẹ́ẹ̀ ló pé 5. Kálukú ń sọ èdè tiẹ̀ kan tún tún yẹn sí. Ẹ̀dùn àǹfààní gbogbo nǹkan báyìí tó mú kí náà yẹn tó kórè yẹn mú. Igboho oosha, mo ní nílẹ̀ Yorùbá ní kọ́fì. Kọ́fì kẹ̀. Mo lè ti fẹ́ àwa la ní. Òun náà ni mo kòkó. Yes, àwa la ní kòkó bọ̀ kò sí kọ́fì mẹ́. Àwa la ní. Gbogbo nǹkan tọ́lọ̀ fún wa nílẹ̀ Yorùbá. Gbogbo nǹkan tọ́lọ̀ fún wa. Ká ní pé àwọn Fúlàní yẹn ni wọ́n ní gbogbo nǹkan tí Ọlọ́run fún wa. Kọ́fì ni. Hot chocolate. Brown sugar. Gbogbo nǹkan tí Ọlọ́run fún wa nílẹ̀ Yorùbá pátápátá. Ká ní pé àwọn Fúlàní yẹn ni wọ́n ní gbogbo orú nǹkan máa yẹn. Wọ́n ní omi, wọ́n ní kòkó, wọ́n ní epo, wọ́n ní gbòòtọ́ ní gbogbo nǹkan yẹn. Á ti pín tipẹ́. Yes. Ká ní gbogbo nǹkan tọ́lọ̀ fún wa. Ṣé ń dùn mí fún àwọn bàbá tí wà nìyẹn? Ká ní gbogbo nǹkan tí Ọlọ́run fún wa nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni sà. Lómi, àlépo, àlégò, àlékòpá ní gbogbo nǹkan. Ká ní pé àwọn Fúlàní yẹn náà ní gbogbo nǹkan lórí ilẹ̀ wọn ni. Bẹ́ẹ̀ni. Pé àwa làwa wà ní dẹ́sàtì kan ṣe wà dẹ́sàtì yẹn. Á ti pín tipẹ́, wọ́n ti lé wa lọ sí kálukú ti pín, wọ́n ti sọ fún àwọn òṣèlú pẹ̀lú wa mọ́. Bọ̀dọ̀ àwọn bàbá tí wà àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Bóyá àwọn òrónú nípa tiwa àtàwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ni kò yé mi. Gbogbo nǹkan báyọ̀ máa ń jẹ́ nǹkan tó máa ń jẹ́ bàtújẹ́ fún yẹn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń ní ṣé n tà ń ṣe à ń bájọba jà ni? Àbájọba jà ni. Kí ni báyọ̀ bọ́ síjọba ni àbákádà síjọba? Àbí kí ni ó ta bájọba jà? Níbo la ti pa yẹn? À ń béèrè fẹ́ tó wà nínú lọ́wọ́ ìjọba Nàìjíríà bá a ṣe pẹ̀lú wọn mọ́ tí bá nǹkan náà so wá pọ̀. You understand? So àwọn bàbá wa tọ́lẹ̀ máa tó so wá pọ̀ náà nìkan lọ́gbà tó kàn tó wá ká. Kí la fi bájọba jà? Àwọn bájọba jà àbí kí la fi ní ìjọba lára? Sóhun tá à ń ṣe papọ̀ mọ́jọba ni à ń béèrè fún ráìtì wa. Ṣáà nira láti béèrè fẹ́ tẹ̀wá. À ń nira àtùmọ̀ ráìtì wa ni àdẹ̀ ń béèrè ìyẹn ò ju pé kí la fi bájọba jà.
àwọn àgbàlagbà ìjọba mú evidence kẹta fi bá wọn jà nínú òfin constitution Nàìjíríà ṣé kò sí mbẹ wípé ká béèrè fẹ́tọ̀ ẹ sọ fún mi ìjọba fúnra wọn dáa lóhùn pé ṣé kò sínú constitution Nàìjíríà amalgamation wèrè tó ti expire tí Jonathan náà dẹ̀ sọ pé ó ti expire ní 2014 ó ti pé 14 years. amalgamation yẹn kán lọ gbé jáde kán lọ tu bóyá orí wọn ti bóyá wọn mọ nǹkan tó ṣe pé wọn ṣe kí ogun kán lọ tu òtún fàyè gbà wá láti béèrè fẹ́tọ̀ wa. àwọn bàbá wa tó wà nílẹ̀ Yorùbá táwọn màmá wa tó tá a ní kọ́ bá wa fọwọ́ kun kó ọ̀rọ̀ yìí lè níyanjú kí lẹ́yìn rò pé wọ́n ṣe fi fọwọ́ kun. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rú mọ àwọn kan àwọn gọ́ọ̀mẹ̀ntì á ní ìkókò ní wọn wọ́n ń dẹ́rù bá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́tì wọn nǹkan tó ṣẹlẹ̀ ní kò sí nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ń dẹ́rù bá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rú ń bà wọn ọ̀pọ̀lọpọ̀ ń bà àwọn ọ̀pọ̀lọpọ̀ yìí wọ́n tí mi ní gbàgbọ́ nìyẹn ètò máa wọ̀n gan wọn gbà wọn náà mọ̀ pé yà ń jẹ wá mọ̀ fún nǹkan tó ṣẹlẹ̀ ìdáná. àṣé pé yà ń jẹ wá. tó pọ̀ jù tó pọ̀ gan tó pọ̀. mo rí pé ní. ọdún náà àgbọ̀dọ̀ Ọlọ́run ṣàforíjì fún gbogbo wa ọba tó ní wá tó dárí jù wá Ọlọ́run ṣe dáadáa fún mi. èmi tí ń bá Ọlọ́run ṣe dáadáa fún mi lẹ́nu àwọn ọmọ mi tí ń bọ̀ lẹ́yìn kọ́ àwọn ọmọ ẹ̀gbọ́n mi kọ́ àwọn ọmọ àbúrò mi kọ́. àtàwọn tẹ́ ẹ mọ̀. àwọn tí mo mọ̀ tó ń bọ̀. ìyẹn lèmi ń dà gbèsè kété mi kí ni mo fẹ́ jẹ. ṣé pé yín wà òkè. ẹ tí mo tọ́lọ̀ fún mi lè jẹ́ tọ́tí ìgbésẹ̀ pẹ́pẹ́ kódà kí n fẹ́ lo 200 years lórí àìsàn wa ìtẹ́ tọ́lọ̀ fún mi lè lò tán. àtàwọn tí mo fi lè àlejò lò tán. àwọn ọmọ yín tó tẹ̀ ẹ́ pé abroad ni wà. òyò pọ̀lọpọ̀ wọ́n jẹ́ àwọn àtúnjẹrí kí làwọn wá bá jẹ ṣé nǹkan tí mo fẹ́ jẹ ni mò ń wà sáwọn náà ò rí lé mi ò rí nǹkan tó bàjẹ́ mbẹ́ ni wọ́n rí gbogbo nǹkan tó bàjẹ́ mbẹ́ náà ṣé nǹkan tí mo nínú ilé pẹ̀lú nǹkan tó bàjẹ́ kò tó mi jẹ ni ó ti tó mi jẹ náà ó tó mi jẹ but Ọlọ́run ṣàánú gbogbo àṣà Ọlọ́run ṣàforíjì fún wa àmì sí ọ̀rẹ́ Ọlọ́run.